lẹ́ńbẹ̀ òun nílé mo kágò kí n tó wọlé ìkànnì ìjùgbà Master Channels náà la wà bá a bá ní ìròyìn ni tàbí ìròyìn kọ́ ìròyìn náà ni bó ń kálukú bá ṣe rí sí ni ní ààfin Aláàfin Ọ̀yọ́ ìròyìn kan jáde ń bẹ̀ wá sí orí ẹ̀rọ ayélujára sí ààfin Ọọ̀ni Ilé-Ifẹ̀ Ọ̀jájá ṣe rí àwa ò ní yé sọ àdẹ̀ní dákẹ́ tá a bá sì fẹ́ràn ìran wa tá a fẹ́ kí ìran wa ó gòkè bẹ́ẹ̀ la nìkan ọba kankan lábùkù mọ́ ẹni tó bá wù kó gbọ́ ẹni tó bá wù kó má gbọ́ kò sí bá a ṣe délé ayé tá a bá tàn tó bá mú ìtàn ilé ayé bá a ṣe dálé ayé wà á mọ̀ bá ìtàn nílé ayé ni kò sí bá a ṣe délé ayé tá a bá àrọ́bá di bàbá àtàn ṣùgbọ́n nígbà míì àwọn ìtàn tá a máa ń tẹ̀lé ó máa ń jọ ìfẹ́ ara wa kúrò lọ́kàn ara wa ni àwọn ìtàn tá a máa ń tẹ̀lé ó máa ń bí ogun bí wàhálà bí ọ̀tẹ̀ ni oníkálukú ló léèyàn tiẹ̀ kábíyèsí ọba wa Ọ̀jájá Ọọ̀ni Ilé-Ifẹ̀ wọ́n ní wọ́n fi oníṣòwò kan wọ́n fi jẹ oyè tó jẹ́ ti gbogbo ilẹ̀ Yorùbá ní àwọn kan bá kọ lẹ́tà àwọn mídíà kábíyèsí èmi kọ́kọ́ rò pé kò sí nǹkan tí ó jáde láàfin kábíyèsí Ọ̀yọ́ tí kábíyèsí ò ní mọ̀ ń pẹ́ kò sí mídíà náà tó gbọ́dọ̀ gbé ìròyìn jáde láì jẹ́ wípé wọ́n ti ọwọ́ bọ̀ wí ẹ̀ wípé jẹ́ kó jáde ṣùgbọ́n ìròyìn yìí ibi tó gbà ṣe mí ní kàyéfì tó ti kàn mí kú ni wípé bí ìròyìn ṣe jáde tán tó bọ́ sórí social media mo wò pé ìròyìn tó jáde sórí social media yìí ṣé àwọn ọba méjèèjì ò láǹfààní láti pera wọn bára wọn sọ̀rọ̀ ni bí èrò ti wà o tó bá jẹ́ pé ìrẹ́pọ̀ gidi ni wọ́n ń wá láàrin ọmọ Yorùbá ọmọ Oòduà ọmọ kóòtù òjíire kì í ṣe orí ẹ̀rọ ayélujára ló yẹ ká ti máa gbọ́ irú ìròyìn bẹ́ẹ̀ lẹ́yìn ìgbà tí kábíyèsí Ọ̀jájá fi ẹni yẹn joyè ilẹ̀ Yorùbá tán ni wọ́n ìròyìn yẹn jáde pé wọ́n fún wọn ní 48 hours láti withdraw oyè yẹn padà láti gboyè yẹn padà ìtẹ́mi ń rò ní pé kí ni supremacy ta tiẹ̀ wá ń bá ká gan àti bá ìtàn ọ̀dà kágbà pé Ọ̀yọ́ ló lágbára jù kágbà pé Ilé-Ifẹ̀ ló lágbára jù àtagbára Ilé-Ifẹ̀ àtagbára Ọ̀yọ́ ẹjọ́ ṣọ̀tá lè wá tá a fi ń bára wa jà kí la fẹ́ gbànú supremacy kí la fẹ́ gbànú agbára ẹ dákun bí kábíyèsí Ọọ̀ni bá fẹ́ yàn joyè ilẹ̀ Yorùbá tá a bá fira wa ṣe ọ̀kan ṣoṣo kí ló burú ń bẹ̀ tí Aláàfin bá fi èèyàn jẹ oyè ilẹ̀ Oòduà tífẹ̀ bá wà kí ló burú ń bẹ̀ tí wọ́n bá wá rí i pé ó burú a jẹ́ pé àwọn kan ní Yorùbá àwọn kan l'Oòduà káwá bí wara wa léèrè àwọn wo ń Yorùbá àwọn wo ní Oòduà ṣé ìtumọ̀ ìtàn tí orí àpèrè méjèèjì tá a ní ìbọ̀wọ̀ fún jù nílẹ̀ kóòtù òjíire ìtàn tó ń sọ fún wa sì ni pé a kì í ṣọmọ ìyá àwọn ìjọba àwọn nǹkan tó bá yẹ kán dá sí lórí ọ̀rọ̀ àwọn ọlọ́ba dé yìí wọn kì í dá sí torí bí ìwòran tèmi ìtí ṣẹlẹ̀ láàrin Ọọ̀ni Ifẹ̀ orí àpèrè yẹn àtòrí àpèrè Aláàfin ó yẹ kí ó ti ní ìdákẹ́jẹ́ ìdákẹ́rọ́rọ́ ó yẹ kó ti rodò lọ mú mi ṣùgbọ́n tó bá wá dàbí ẹni pé ó ń kọ̀ǹtínú ó ń tẹ̀síwájú bí irú eléyìí ìgbà wo láràlú ọmọ Ọ̀yọ́ ọmọ Ifẹ̀ tí wọn ò ní dọ̀tá ara wọn ìgbà wo ni ò ní ràn ká ìgbà wo ni àlejò ò ní wá ká onílé mọ́lé
táwọn onílé ó sì mọ wo ìyà tí ń jẹ ọmọ ìyá wọn àbí báwọn ará bíbádé ní ìsìn àwọn Fúlàní tẹ́ ń lérí tẹ́ fẹ́ gbalẹ̀ wa tẹ́ bá ń bọ́ ọmọ fẹ̀jà ṣé ọmọ yóò ní mọ̀ wòran ó mà ṣe o tẹ́ bá ń bọ́ ọmọ Ọ̀yọ́ jà ṣé ọmọ fè ò ní máa wòran ṣe bẹ́ẹ̀ ti sọ fún ọ pé wọ́n ń ṣe nǹkan kan náà nígbà tí ẹ̀ ti ń jàjà abẹ́lé lórí ilẹ̀ tó yẹ ká fìfẹ́ yanjú torí pé abáláyé ni pé tolúwa nílẹ̀ àti ẹ̀kún rẹ̀ ẹ má jẹ́ ń tàn yín gbogbo ọba tó bá ń lérò lórí supremacy èmi òjú èmi ò ìwọ òjú mi ọ̀tá wa ni kò fẹ́ràn ìran wa rárá àti rárá ni ẹ jọ̀ọ́ níbi tí ìran méjèèjì tó jẹ́ ìran kan ṣoṣo tó jẹ́ ẹ̀yà kan ṣoṣo ìran méjèèjì tó jẹ́ ẹ̀yà kan ṣoṣo níbi tí wọ́n ti ń bára wọn jà tí wọ́n ń bára wọn fa wàhálà yìí tí ogun ọ̀tá bá dé báwo logun àwọn méjèèjì ṣe fẹ́ parapọ̀ ṣẹ́gun ọ̀tá kan ṣoṣo ṣe rí pé ẹ ti fi wá sínú ogun tẹ́ẹ̀yin ò bá lè pera yín bára yín sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ mo fìyàn jóye ò fìyàn jóye mi ni mo lẹ́tọ̀ọ́ ìwọ ò lẹ́tọ̀ọ́ ìgbà wo lẹ fẹ́ ráyè bára yín sọ̀rọ̀ lórí ààbò tó tọ́ sí ọmọ kóòtù òjíire ọmọ Yorùbá àtọmọ Odùduwà ẹ̀yin lẹ́yìn yá a ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ pé àwọn kan ní Yorùbá àwọn kan ló lẹ́tọ̀ọ́ lórí Odùduwà bẹ́ẹ̀ bá wá fẹ́ sọ̀tàn ṣé àsìkò tí wọ́n fẹ́ kógun ja ilẹ̀ Yorùbá ló yẹ kí supremacy wáyé ẹ̀yin tẹ́ ń wò wá ẹ mọ̀ ó tọ̀rọ̀ ṣùgbọ́n nítorí wípé tèmi lágbájá tiwọ́ ní tàpólò èmi ní Pọ́ọ̀lù torí ẹ̀ nílé sòótọ́ ọ̀rọ̀ o ẹ̀yin kábíyèsí lọ́tún lósì ẹ mọ́ kógun jà wá ẹ mọ́ kógun jà ràn wá ìtò bá tọ́ ni kẹ́ ẹ jẹ́ ká ṣe ẹni tó bá wù kó fi ẹnìkan jóye Yorùbá kẹ́nìkan fẹ́ ẹnìkan jóye Oòduà ṣé bá a ti gbà pé ọmọ ìyá ni wá bẹ́ẹ̀ bá wá ní ká sọ pé à kì í ṣe Yorùbá mọ́ ká fi Yorùbá lẹ̀ jẹ́ àmọ́ ẹ mọ́ pa wá ro tán sọ́wọ́ àwọn ọ̀tá ẹ̀yin mídíà náà ẹ máa ronú láti wo nǹkan tẹ́ ẹ fẹ́ gbé jáde nínú palace tàbí lẹ́yìn àwọn olóṣèlú tẹ́ ẹ bá kọ́ṣẹ́ tẹ́ ẹ bá mọṣẹ́ yín bí iṣẹ́ ni ìròyìn àlàáfíà ló yẹ kó máa tọ̀dọ̀ yín jáde ṣebí bàbá rán ni níṣẹ́ ẹrú àmọ́ fi tọmọ jẹ àti pé èwo làbúrò máa sọ pé àfún ní 48 hours odidi ọba aládé ẹ̀yin lẹ́mọ̀ pò kíní ẹ̀yin lẹ́mọ̀ pò kejì ẹ̀já yọ̀ǹda gbogbo pò fún yín ṣé ó kọ yín ní ẹ fi ń gbowó báǹkì ipò yín ní ẹ fi ń gbowó báǹkì kí ló dé tẹ́ ẹ̀ bọ̀wọ̀ fúnra yín tẹ́ ẹ̀ kàn ń wọ́ra yín lẹ̀ káàkiri nínú àwọn àkọsílẹ̀ tí mo rí lọ́dọ̀ àwọn kan bú Ọọ̀ni àwọn kan bú Aláàfin ìní mo fi sọ pé èmi ò wá láti sọ̀pọ́ọ̀tì èèyàn kankan ju pé tẹ́ ẹ̀ bá lè wá àlàáfíà láàrin ara yín ẹ má jà láàrin ara yín ẹ má jẹ́ ọbọ̀ ta mọ́ débi páràlú ọ̀wà dọ̀tá ara wọn ẹ má sọ wá dọ̀tá ara wọn ilé ìtógẹ́ ibi tẹ́mi ò rí dére o ẹ jámì tẹ́ bá fẹ́ ká máa pera wa o bóyá Yorùbá ni bóyá Oòduà ni bóyá kóòtù òjíire ni ẹ̀yin lẹ wá mọ̀ o ṣe é rípò ọba tẹ̀ ń yẹ̀yẹ́ yìí Ọlọ́run gbọ́ local government sàn jù yín lọ ṣé bá bẹ́ẹ̀ local government lẹ́wà bá bẹ́ẹ̀ state government lójútì ètò yẹ kẹ́ ẹ bọ̀ bọ́ wọ́n ní kóbò gba abẹ́rẹ́ ọ̀rọ̀ ikú wọn ní kílò kòbó lè bọ̀ ó lóun lè bọ igba abẹ́rẹ́ ṣé igba abẹ́rẹ́ ni wọ́n fi kúkú ewu ọmọ igba abẹ́rẹ́ ni ó sọ di bàbá àkókò ṣéjà àtìyìn ní ọjọ́ wa kúrò nú ewu àti nú wàhálà àwọn Fúlàní ẹ̀ ń kàn kún ni o Ṣeun Agboola lórúkọ tèmi gbogbo ẹ̀yin tí ẹ subscribe sí ìkànnì Jugba Master ẹ ṣé adúpẹ́ o inú yín ó máa dùn ní o bẹ́ẹ̀ ṣe máa wá subscribe sí ayé mọ́ ń sọ wípé òfò lómi ẹ̀fọ́ ṣe ẹ̀yin ò ní ṣòfò tọmọtọmọ o èrè lẹ́ẹ̀mọ̀ jẹbọ̀ lábọ̀ ọjà ilé aláyọ̀ ilé aládùn yín kò ní dàrú bàbá rí gbogbo ẹni tó wà nínú ìṣòro kan tàbí èkejì ọba Olódùmarè yóò bá wa mú wọn kúrò ńbẹ̀ á fi wọn sínú ayé tuntun tó dára ju èyí tí wọ́n ń gbé lọ ẹ ṣeun adúpẹ́ o.